ẹ má jẹ́ kí wọ́n lò yín nílòkulò lórí ọ̀rọ̀ Yorùbá Igbo tí a kàn ń ta síra wa. Ẹ má jẹ́ kí àwọn elépo kan ta bá àlà wa. Ṣé rí ibi tí ọ̀rọ̀ yìí tó ń lọ, Ọlọ́run má jẹ́ kí àkóbára pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ká ní ìgbà tí a mọ gbogbo àwọn òrìṣà wa, tá a dẹ̀ mọ sáyẹ̀nsì ẹ̀ kíkàn ṣe pé ká máa jó, tá a mọ̀ pé ọba ló ayé tó ń ṣe ètò, tó ń ṣe structure, pé every 29 years ló máa ń padà síbi tí yóò wà ní. À á rí pé ní ọdún 1964 irú nǹkan tó ṣẹlẹ̀ lélẹ̀, kàkà kí Akíntọ́lá kó ṣiṣẹ́ ìṣe ló náwó sáwọn ọmọ Igbo. Bó rọ́wọ́ mi bó rínú mi ẹ̀dẹ́mọ́mú ni mo wà. Òun ni àwọn kan rò pé bóyá àwọn Igbo wá vóòtì fún Obi kí káwọn lé wọn lọ, káwọn pa wọn, káwọn dá wàhálà lẹ̀. Ṣé rí tí bí ó bá ṣẹlẹ̀ tá a bá ṣọ́ra, àwọn kọ̀ọ̀kan gan wọ́n tún ta tán, torí eléyìí kì í ṣe pé Yorùbá nìkan, àwọn Igbo gan ẹ̀kọ́ tó ń gbé táwọn náà ń sọ ó ń bí àwọn èèyàn nú. A ó pé kí ló dé táwọn náà ṣe ń sọ, kí ló dé táwọn ṣe ń sọ, oníkálukú ló ní, ṣùgbọ́n àwọn kan lè wà lẹ́yìn. Ṣé rí bí mo ṣe sọ, tá bá wo ọba ló ayé every 29 years ní 1964 nígbà tá Akíntọ́lá ṣe Afẹ́nifẹ́re gbà yẹn, despite the fact pé Awólọ́wọ̀ àti Azik wọ́n kọ́kọ́ wà tẹ́tìlẹ̀, wọ́n gbà tó ń rí i pé kíní ìfẹ́ bọ́ sí nǹkan míì. Afẹ́nifẹ́re àti àwọn Igbo wọ́n papọ̀ ní 1964 láti jà. Ìgbà yẹn náà fi bẹ̀rẹ̀ sí lé àwọn Igbo nígbà yẹn kó tó lọ di ogun. Ní tẹ́bá wo 29 years later, ẹ máa rí nǹkan tó ṣẹlẹ̀ pẹ̀lú Abíọ́lá. Bẹ́ẹ̀ àwọn Haúsá yìí náà wọ́n tún ní pé kí Abíọ́lá má jẹ. Yorùbá àti Igbo wọ́n tó papọ̀, àtújà, àtúgbà. Tẹ́bá tó wá add 29 mọ́ 1964, ẹ máa bá 1993. Tẹ́bá add yẹn mọ́ 1993, ẹ máa bá 2022. Pàtó 2022 nígbà táwọn Afẹ́nifẹ́re tán ti mọ̀ pé nǹkan tí Tinubu máa ṣe lélẹ̀, wọ́n tó bá Igbo, wọ́n bá kí Peter Obi. Àtìgbà yẹn ó sì ti pé lemọ́ wọ́n fẹ́ jọba, àwọn kan fẹ́ jọba. Kò sí ìlú kankan tó wà ní north àbí níbòmíì tí à ní Yorùbá bá. Ọba island Yorùbá wà, so kí ló wá fa gbogbo wàhálà yà àti rògbòdìyàn? Kò sí yàtọ̀ ní Yorùbá àti Igbo, òyìnbó ló pín wá. Nígbà tí Ajayi Crowther tó kọ Yorùbá Bible, òun náà ló kọ́kọ́ kọ ti Igbo. Ọ̀nà tí ó fi kọ Yorùbá ó yàtọ̀ sí bó ṣe kọ Igbo. Nígbà tí irú ọmọ ń ṣe báyìí, tí Yorùbá ó kọ ọmọ, ọ àti àmì. Igbo ó kọ u ní kí tẹ́bá tún wò náà, ọká ìlú ọká tí ó kọ ọ àti ká. Nígbà tó délé Igbo ó kọ awk. Gbogbo wa bó ṣe wà ní pé irú àwọn Igbo yẹn, àwọn òbí tó wà bẹ̀rẹ̀ àti Oòduà náà wọ̀. Bí ẹ̀kọ́dà ṣe ń pè wọ́n ní gbóni ẹ̀, because bí ara gbó, ara oko wa náà jẹ́, àti ìfẹ́ ní gbogbo wọn ti lọ. Ṣùgbọ́n bí ẹ bá ṣe ń jìnnà sílé, ó máa sọ àwọn àṣà kan nù. So ọ̀rọ̀ Igbo ó yàtọ̀ sí ọ̀rọ̀ ti Fúlàní. Àwọn ti Fúlàní, àwọn ẹ̀ wá gbalẹ̀, wọ́n wá gba kankan, wọ́n dẹ̀ ní olórí sultan tó ń tì wọ́n láti Mẹ́kà gbẹlọ gbẹlẹ̀ yẹn lọ ti kankan. Àwọn Igbo ní ẹyọ kọ̀ọ̀kan nínú wọn ló kọ̀ fẹ́ wọn máa ṣe kínní, wọn kò sí bó ṣe fẹ́ bò wá mọ́lẹ̀. Àkọ́mú rẹ̀ ṣe ń sọ ní pé nǹkan tó yẹ kí Yorùbá ṣe ni pé kábẹ̀sì ń kọ́ Yorùbá, kọ́ ẹ pé Yorùbá nìkan là ń sọ. So ẹ tó bá wa bí ogún máa di Yorùbá mọ́ wa lára ni. Ṣùgbọ́n tá a bá ṣọ́ra, tá a bá jẹ́ kí kínní jíjà, tá
tá bá jẹ́ kí àwọn òṣèlú kan lò wá tá bẹ̀ sí mú ọkọ̀ tó máa ṣẹlẹ̀ nínú nǹkan tó ṣẹlẹ̀ ìyẹn ní olókun nígbà tí olókun wà níbi tí ó wà ní 1860 òun ni òyìnbó ló colonize Èkó kí ló dẹ̀ ṣe ọba méjì tó yẹ pé tẹ̀gbọ́n tàbúrò ó dorí wọn kọ àwọn ẹbẹ̀ sì ń jà bó ṣe wọlé nìyẹn tó gbà níṣẹ́ báyìí tó wá fẹ́ padà wá tó bá da orí Yorùbá àti Ìgbò pé ajá mẹ́wàá kú ọmọ lè jáde ní sìn kọ́ ní 1 million ló kú union kíníkà wọ́n ti kó sójà sẹ́kọ̀ọ́ àwọn kan náà ní Èkó wọ́n ti ní àgédégbé lè kó wọn ara yọ Èkó lára wa bó ṣe yọ Singapore bó ṣe yọ Hong Kong bó ṣe yọ Taiwan torí wọ́n wá ibi tí wọ́n lè kó iṣẹ́ àti business wọn kọ́ mọ́ máa fi yọ owó lára wa ní gbogbo West Africa àti Central Africa so aláti wà very careful pé àmì kó má di pé a fi ọ̀rọ̀ àṣẹra láti bínú torí ifá tí àwa ń ṣe tá a jẹ́ Yorùbá àwa tó wá bẹ̀rẹ̀ sí ní pé Yorùbá ń sìn torí àkíyè ṣe Yorùbá Ifẹ̀ ní gbogbo wa ti wá àti ọmọ Ìgbò àti ọmọ ìjọ òjò gangan ni wọ́n yin òyìnbó sọ di ìjọ òun gan á ní àkọ́bí Odùduwà lòun so kan tó wà bẹ́ẹ̀ ni pé òyìnbó wa sẹ́wà pọ̀ sí side kan ó sí àwọn èèyàn Ìgbò náà sí side kan ó ya èdè yẹn àkọ́kọ́ wà ní South Protectorate ó pín sí méjì wọ́n á dẹ́rẹ́ wa pọ̀ adẹ̀ ń balẹ̀ tẹ́ pé ẹ mọ̀ pé alẹ́ wọn 1960 wọ́n fẹ́ padà o kàkà bẹ́ẹ̀ kí ló dé tí ọmọ Britain tó wá kọ́ àbí tó fẹ́ kọ́ embassy tó tóbi jù ní gbogbo ilé ayé yìí sẹ́kọ̀ọ́ tí Èkó dẹ̀ kì í ṣe tí ò kì í ṣe capital in Nigeria ẹ má jẹ́ kí wọ́n ṣe o torí tẹ́ bá wo sákò olókun wọ́n colonize Èkó ní 1861 tẹ́ bá add sákò olókun 165 wọ́n tún ti fẹ́ padà nìyẹn bó bá ṣe bí yín tó ẹ má jẹ́ ká sọ dìjà o tẹ́ bá ní òfin wà ẹ gbófin ẹ má ra lẹ̀ mọ́ ẹ má ṣe ẹ lè ṣe yẹn lófin ṣùgbọ́n ẹ má jẹ́ kí ìjà kankan wà tí àwọn kan wọn á fi wọlé sí wa lára bá ṣe wà sí àárín àwọn tí Lárúbáwá àwọn ẹ̀fẹ́ padà láti gbàjọba àwọn ọ̀dọ̀ wa ń bì yìí ní south ní ìjọba ẹ̀ máa ṣe tó bá jẹ́ Tinubu ni bó jẹ́ Obi ni south ń bì yìí ní ìjọba yẹn wà otherwise tí a bá jà láàrin ara wa tí àwọn ará àta tí wọ́n á gbàjọba wọ́n á gbàlú wọ́n á pa gbogbo ẹ̀ wọ́n ní lọ́wọ́lọ́wọ́ gan sí àìmọye Fúlàní tó wà nínú igbó wa tí wọ́n ń dúró ẹ jẹ́ ká àmẹ́ka ṣẹ́ra wa ń yè ká wo ibi tá à ń lọ kì í ṣe Ìgbò ní problem o àwọn Fúlàní tẹ́ pé àwọn ló jọ̀yọ̀ àwọn ló ń bọ̀ tí wọ́n ṣe kàn kò sí tí Ìgbò tó kàn ṣe business tó fẹ́ jẹun tó máa fi ṣe ní ariwo kàn ṣe làwòlàwò ní bí arúgbó tó bá mẹ́kì owó náà ní kì í ṣe pé wọ́n wá pé oníkálukú ẹ̀yọ kọ̀ọ̀kan ni wọ́n ọba wọn tó jù Òbí of Ọ̀nìṣà tí a bá rí bó ṣe máa ń ṣe pẹ̀lú Ọ̀ọ̀ni kò sí mọ̀ pé bàbá òun ni Ọ̀ọ̀ni àwọn yòókù so bó ṣe rí àwọn olóyìnbó yìí torí àti ṣe fámọ́ kò jẹ́ ká mọ àwọn tá a bá tán Ifá tí ó tẹ́pọ̀ nǹkan gan ni Yorùbá dúró lé òun ní Ìgbò dúró lé tó ń jẹ́ Afá òun ní Ẹ̀dó tó ń jẹ́ Ihá Ìgalà Fá mẹ́rìndínlógún yẹn náà ni gbogbo wa là ń lò ìkànnì wa Yorùbá ló pín àwọn kan wọn wá kọ èdè yẹn irúdù tèmi tí wá Àkúrẹ́ wọ́n yọ Àkúnní kì í ṣàkú wọ́n yọ n so bó ṣe àbí Ìbàdàn Ìbàdàn wọ́n sọ di Ìbàdàn so àwọn tó kọ èdè yẹn ó ní nǹkan tó ń fi ṣe tó ń fi pín wa ẹ má jẹ́ kí abára wa jà dẹ́rẹ́ pé bíi ti Dòsùnmú àti Akíntóyè tí òyìnbó tá wá gba ilẹ̀ wa padà.